ọjọ́ ọmọọba o mòdèmòdè amọ́ra wa ánimọ́ra nínú rẹ̀ àìsàn o ánimọ́ra nínú rẹ̀ ẹkún o ìdùnnú àtayọ̀ òun a máa mọ́ra ẹni o inú mi dùn bí bàbá ṣe pè wá lé ní pé òun fẹ́ rí mi lẹ́dẹ̀ bí bàbá ní alọ́ ìpàdé rà lọ èmúrẹ́ rà lọ ṣe náà wọ́ lẹ́sí olórí dédéjò òun ni ó kéde ẹ̀nà yìí kó jáde kó wá sọ òun ní bàbá ń ra rí níbẹ̀ a lè máa sọ dédé náà ṣùgbọ́n mo èmi Chief Ogunleye Olúfadé olúwo Ìlọ̀dà mo sọ wọn níbẹ̀ o mi kọ́ tẹ̀lé gẹ̀ẹ́sẹ̀tì di Ogun State Governor Ronse o owó ajé kẹ́rẹ́ sáìnì rẹ o Ìdòwú owó ajé rẹ sáìnì rẹ o ẹ jẹ́ ká tẹ̀lé o ká má bọ̀ nǹkan jẹ́ o torí bàbá tó ń pè Chief lọ́yà Tọ́lá nílé wọn ká dédé níjọ́ jókòó kò fọ náà òǹgbọ́rúwérúwé fọ ọmọ kan kò fọ ọtí fóun jọba àwọn pẹ̀lú Salabiu Balógodògbòlú dèjọ́ dèbè kan fọ èrì wà bàbá dẹ́m sọ ń fọ kó rí wà kò lọ wọ́n ọmọ yẹn o òun dé ìṣiṣẹ́ nìyàn èèyàn ìtọ́ ọ̀pọ̀ o ọ̀rọ̀ ọba ẹ̀yìn kan òkè ohun tí kúrò jẹgbẹ́rẹ́ òun lọ o kí a má bọ̀ nǹkan jẹ́ o òun lè ṣe jáde ká má jáde so ẹ̀yìn gbà àdẹ́gbọ́ oríṣiríṣi ọ̀tọ̀rí lágbájá ṣara wọn ìyẹn kan wà títà wa ìlú àsọtẹni ìlú rà wá ìlú kẹ́ni bàjẹ́ mo rí àwọn bàbá filẹ̀ àmátẹ̀lé kọ́ tẹ̀lé gazette gọ́ọ̀mẹ̀ntì wọ́n approve kọ̀ọ̀kan ṣe àtẹ̀lé ohun gbọ̀ngàn rí kókó ká tẹ̀lé so kọ́lọ́mbàkẹ́ kò fẹ́ ní ṣe o.